Who is the lover? Allah. Who is Ar-Rahman? Allah. Who is Al-Mannan? La ilaha illallah Muhammadur Rasulullah. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف المرسلين سيدنا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه وسلم الحمد لله الذي لم يتخذ ولدا ولم يكن له شريك في الملك ولم يكن له ولي من الذل وكبره تكبيرا أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه وسلم آمين. Àwa ìsọ̀rí lọ sí ọ̀dọ̀ Ọlọ́run ọba nípa èso ẹni ẹ̀kọ́ ẹni ègbé a bẹ̀rẹ̀ pẹ̀lú orúkọ Ọlọ́run ọba kan ṣoṣo ọba olóore ọ̀fẹ́ ọba aládìpẹ̀lẹ́ ẹ̀san rere ìkẹ́ Ọlọ́run àánú Ọlọ́run àti ìbùkún rẹ̀ kó máa bá aṣíwájú ẹ̀dá ànábì wa tí jẹ́ Muhammad sallallahu alayhi wa sallam ẹni tí ó jẹ́ òjíṣẹ́ gbẹ̀yìn àtànábì Ọlọ́run tọ́lọ́run rán wá sí ayé ó bẹ̀rẹ̀ lórí ànábì wa Adam ó fi dórí ànábì wa Muhammad gbogbo wọn òjíṣẹ́ Ọlọ́run ní gbogbo wọn tí Ọlọ́run sì rán wọn níṣẹ́ pé ẹ má sìn ẹnì kankan àfi mi Ọlọ́run tó dá yín iṣẹ́ náà ní kẹ́ jẹ́ fún àwọn ọmọ ènìyàn kí wọ́n sì máa fi sìn èmi tí mo dá wọn torí pé màá padà pè wọ́n sọ́dọ̀ mi adúpẹ́ fún Ọlọ́run ọba tó fún wa ní ọjọ́ ẹ̀ní láti tún wà níbí láti bá yín sọ̀rọ̀ nípa kókó ọ̀rọ̀ kan tó ṣe pàtàkì tá a sì rí i pé tá a bá mú lò yóò tún wá ṣe gẹ́gẹ́ bí mùsùlùmí kí ni kókó ọ̀rọ̀ náà òun náà ni ìgbẹ́kẹ̀lé Ọlọ́run ọba ìgbẹ́kẹ̀lé Ọlọ́run ọba gbogbo alápẹ̀rẹ̀ wa ní mùsùlùmí ṣùgbọ́n ìwà tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn hù kò fi hàn pé mùsùlùmí ni wọ́n o torí tí a bá pẹ̀rẹ̀ ẹ̀ ní mùsùlùmí ó gbọ́dọ̀ gba Ọlọ́run ọba gbọ́ lódodo kó sì gbà pé bó bá dá Ọlọ́run ni bó bá kù díẹ̀ káàtó Ọlọ́run ni gbogbo Ọlọ́run fi ń sọlá láti lè mọ̀ bẹ́ẹ̀ ṣe nígbà tí nǹkan náà bá bá yín ni kọ́lọ́run kọ́kọ́ wa máa ń ṣe àlejò pàtàkì tí mo nílé ní àfáà ọmọ àfáà ni wọ́n obìnrin sì ni wọ́n olóyè ńláńlá tó wà ní wọ́n níbi ẹnu iṣẹ́ wọn tá a mọ̀ sí academics professor ni wọ́n mo kí àlejò wa pàtàkì lénìí káàbọ̀ sórí ìjókòó tèpé fún ìgbà àkọ́kọ́ ní ìtàn kópa nínú ètò yìí àwọn náà ni Professor Mulkat Adebisi Ahmad láti University of Ilorin. Professor, salamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Mo kí yín káàbọ̀ sórí ètò yìí ló kọ gbogbo àwọn táǹgbọ́ wa tán sì ń wò wá pàápàá jùlọ lórí àgbéga tó bá yín lẹ́nu iṣẹ́ ó ní ọdún kẹrin tẹ́ fi jẹ́ dókítọ̀ pẹ̀lú PhD tọ́lọ́run ṣe fún yín kọ́lọ́run tó wá gbàdúrà yìí pé àsìkò tó tẹ̀yin náà di professor látọdún tó kọjá lẹ ti di professor kọ́lọ́run kó bá fa àlùbáríkà sí fún yín Àmín. àlùbáríkà tí ó pọ̀ ni kó fi sí fún yín ju bẹ́ẹ̀ ṣe fẹ́ lọ Àmín. kó wá jẹ́ kẹ́mi yín ó gùn pẹ̀lú àlàáfíà ara àti àlékún gbígbàdúrà ọlọ́run kó bá ṣe bẹ́ẹ̀ fún yín kalẹ̀. Allahumma àmín. ẹ̀yin olùtẹ́tí sí wa tẹ́ ń gbọ́ wa tẹ́ ń wò wá àfa ọmọ àfa àlẹ́rí tí mo gbé wá lónìí yẹn Alhaja Mulka Adebisi Ahmad wọ́n jẹ́ ọmọ bàbá wa Alhaji Ali Olúkadé wọ́n tún wá jẹ́ ìyàwó fún àlùfáà wa late Dr. Musa Ahmad tilé láyẹrí nílùú Ìlọrin bíi bó bá rí bẹ́ẹ̀ a gbà wọ́n lálejò láti lè fi kí wọ́n kú oríire lórí elevation wọn ìyẹn ni pé àgbéga tó bá wọn lẹ́nu iṣẹ́ tí wọ́n fi di professor àwa ni a sì task wọn lónìí wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin là ń rí tí wọ́n jẹ́ mùsùlùmí wọ́n ń kírun wọ́n ń gbààwẹ̀ ṣùgbọ́n à ń tojú bọlé nípa pé ẹ gbà mí lórí ọ̀rọ̀ ara mi lórí ọ̀rọ̀ ọkọ mi lórí ọ̀rọ̀ orogún mi lórí ọ̀rọ̀ àwọn ọmọ mi ń bẹ lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí lóbìnrin àwa ni tọ́ àáfàá bí yín lóbìnrin náà là á pè tí ọba yín sọ ìyá wa
kí ni pàtàkì kí èèyàn gbẹ́kẹ̀lé Ọlọ́run kó tún má máa tójú bọlé kì? Bismillah. A'udhu billahi sami'il alim minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Wa sallallahu ala sayyidina Muhammad wa ala alihi wa ashabihi wa sallim. Àmín. A gbàgbọ́ pé Ọlọ́run ọba nìkan lọ́ba ṣoṣo tí a gbọ́dọ̀ máa sìn. A sì gbàgbọ́ pé ànábì wa Muhammad Sallallahu alayhi wa sallam òjíṣẹ́ Ọlọ́run ni, olùránṣẹ́ Ọlọ́run ni. Lẹ́yìn pa àgbàgbọ́ bẹ́ẹ̀, àgbàgbọ́ pé Quran lọ́lọ́run gbélé wa lọ́wọ́ pé kó jẹ́ gáìdì fún gbogbo mùsùlùmí. Tí Quran bá sì wá jẹ́ gáìdì fún gbogbo mùsùlùmí, ó di dandan ká dáhùn ìbéèrè táwọn brọ́dà wa bi wá léèrè pé láyé lénìí lóríṣiríṣi nǹkan ló ń ṣẹlẹ̀, àtobìnrin àtọkùnrin bí à ń fi nǹkan mí ìwé Ọlọ́run. Kí ni tá a rí sí ká tún wá nǹkan mí ìkún Ọlọ́run? N tá a rí sí ni wípé bí àṣà àwọn òbí wa tán fi kọ́ wa láti kékeré pé tí dáadáa bá wá ká gbà pé Ọlọ́run ló ṣe é, tí kan yòókù náà bá wá ká gbà pé Ọlọ́run ló ṣe é. Ìmánì wa ìpèrè ní mùsùlùmí kò tí ì pé tí ì bá ṣe pé tá a bá gbé ara lé Ọlọ́run, tá a bá mọ̀ pé gbogbo dáadáa tó bá bá wa ọ̀dọ̀ Ọlọ́run ló ti wá, kódà bí kan yòókù náà bá dé ọ̀dọ̀ Ọlọ́run ló ti wá. Ó wọ́pọ̀ pẹ̀lú pàtàkì jùlọ lọ́dọ̀ àwọn obìnrin pé tí nǹkan kan bá ti lè ṣe wá báyìí, ó jẹ́ nípa àlámọ̀rí ọkọ wa ni, nípa àlámọ̀rí àwọn ọmọ wa ni, nípa àlámọ̀rí àtijẹ àtimú wa ni tá à ń pè ní bísínẹ́sì ni, àbí nípa ẹ̀kọ́ kíkọ́ ni nǹkan kan bá fẹ́ yẹgẹ báyìí ká ti mọ̀ rò pé àbí kinní kan ló ń ṣe é ni, àbí tẹ̀mẹ̀dù kan ló ń ṣe é ni, àbí kinní kan ni. Ká má ṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí mùsùlùmí. Ká mọ̀ pé lẹ́yìn pé ká gbọ́ Ọlọ́run gbọ́, ká mọ̀ kí wákàtí márààrún, ká mọ̀ gbààwẹ̀, ká yan zàká, ká lọ Mọ́kà, ká ṣe gbogbo ẹ̀. N tó tún kù ni pé gbogbo ohun tó bá bá wa ká gbà pé Ọlọ́run ni. Tí dáadáa bá bá wa ká mọ̀ pé ọ̀dọ̀ Ọlọ́run ló ti wá. Tí kan yòókù bá dé ká mọ̀ pé ọ̀dọ̀ Ọlọ́run ló ti wá. Àwọn obìnrin ní pàtàkì jùlọ à ń tojú bọlé káàkiri. Ẹ yẹ̀ mí wò, ẹ wò ó, ẹ bá ń wo bó ti ṣe jẹ́, ẹ bá ń wo bó ti ṣe rí, bó o lọ̀ ló ti rí, bó o lọ̀ tún ló ti rí, ìrọ̀lẹ́ ìbò òní, owó tí mo kó dání yìí, kò yẹ kó rí bẹ́ẹ̀. Ẹni tẹ́ ẹ ní ó lọ bá yín kó bá yín yẹ̀ wò, kó bá yín tẹ̀ka, kó bá yín wo kíní, kó bá yín wo gbá, kó bá òun náà ò mọ nǹkan tí ó ṣẹlẹ̀ sí i ní ìṣẹ́jú márùn-ún sígbà náà, débi táwa sọ pé tí ó ṣẹlẹ̀ lọ́lọ́run lẹ́wà ní kẹlú àfẹ́ ẹ wá gbé sípò kan náà pẹ̀lú Ọlọ́run ọba. Kò yẹ kó rí bẹ́ẹ̀. A gbọ́dọ̀ gbé nǹkan kan kó ṣe déédéé Ọlọ́run débi tá a gbé nǹkan kí ó ju Ọlọ́run lọ. Téèyàn bá sì ti ń káàkiri tó ń tojú bọlé, tó ń sọ, tó ń rorò kúrò, ó ti ń jìnnà sí ìgbọ́lọ́run gbọ́. Ẹ ṣé púpọ̀. Níta wá rí tí ó kọ́mọ̀ yìí gẹ́bẹ́ náà ṣe sọ wípé kì í ṣobìnrin nìkan ní ń ṣe bẹ́ẹ̀, ọkùnrin náà ń ṣe bẹ́ẹ̀. Dénjà tó wá wà fóbìnrin níbi à ń káàkiri gbogbo ẹ̀ ló burú. Àmì èyí tó burú jù ni pé ẹlòmíín kúkú fọ́dọ̀ àwa mùsùlùmí ilẹ̀ ó sì tún lọ ọ̀dọ̀ àwọn aláìmọ̀kan yìí pé kí wọ́n bá òun wò ó, kán bá òun ṣe kó lè dáa. Ẹlòmíín fi àáfàá tí wọ́n láwọn ń ṣàdúrà fáwọn èèyàn, wọ́n fi ilẹ̀ wọ́n tún lọ ọ̀dọ̀ babaláwo. Ẹlòmíín fi babaláwo lẹ̀ ọ̀dọ̀ àwọn àáfàá yìí náà lọ ṣàgbọ́kànlé, táwọn náà sì mọ̀ pé àwọn ò mọ nǹkan kan. Kódà bàbá fọ̀rọ̀ lọ wọ́n mọ̀ sọ pé a mọ̀ bọ̀ ọbẹ̀ lọ́wọ́. Àmọ́ àwọn kan bá débi tó pé wọ́n ó purọ́ fáwọn tí wọ́n wá bá wọn yìí pé ẹ lọ́ọ́ mú nǹkan báyìí wá, nǹkan báyìí láṣà, nǹkan báyìí láṣà. Kí lójú obìnrin máa ń rí níbi à ń tojú bọ ọ̀dọ̀ àwọn nǹkan tójú obìnrin máa ń rí níbi à ń tojú bọlé ni pé èyàn ó kọ́kọ́ lùsì nǹkan téèyàn ń pè ní honor àti dignity. Àwọn nǹkan tí ojú máa ń rí nígbà tí èèyàn bá ń tibì kan bọ́ síbì kan tó ń lọ ilé yẹ̀mí wò, ó jẹ́wọ́ nìkan ni, ó jẹ́wọ́ àtọkọ ẹ̀ náà lẹ́ ń káàkiri ni. Kódà ńgbà míì ìyàwó mi yóò gbọ́kọ ẹ̀ yóò tún kọ́ àwọn ọmọ wọn mọ́ káàkiri. Ìríkùrí téèyàn máa ń rí pọ̀. Nọ́mbà 1 nù tó máa ń ṣẹlẹ̀ ni pé ìmánì ẹ̀dá máa ń dínkù ni, torí èèyàn ò ní gbára lọ́lọ́run mọ́. Gbogbo ohun téèyàn lérò pé èèyàn fẹ́ ṣe kò ní rí ṣe, yìí dà láàmọ̀rí èèyàn rú ni. Yìí sì máa jẹ́ kéèyàn jẹ́ ọ̀tá gbogbo èèyàn ni, torí tó bá ti wo eléyìí wàá mélèyìí lọ́tà, tó bá rí eléyìí wàá mú un lọ́tà, tó bá rí tọ̀hún lọ́tà, eléyìí ló ń ṣe mí, eléyìí ló ń ṣe gbá, eléyìí ló ń ṣàwo, títí tó yẹ pé gbogbo àlámọ̀rí tiẹ̀ ló fi wá dàrú. Wọ́n bá chẹ́ǹjì díẹ̀ tó wà lọ́wọ́ ẹ̀ ó tún máa fi ṣe
ẹni tó yẹ pé òun wá ewúrẹ́ tó dáa tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó fẹ́ jẹ yóò ní ó lọ mẹ́wúrẹ́ wá, àbẹ́ni tó ṣe pé àkùkọ ńlá kan lóhùn tó fẹ́ jẹran ẹdìyẹ yóò ní ó lọ mẹ́dìyẹ wá. gbogbo irú àwọn ètò báyìí à ń ṣe báyìí ń dalé ayé ọmọ ènìyàn rú ni. o ò ní níbi concentrate, o ò ní ní time fúnra ẹ débi tó rí bí mójútà láàmọ̀ rí ara ẹ tí mo fẹ́ ṣe ni tí mo fẹ́ ṣe ni tí mo fẹ́ ṣe ni. o ò ní rí bí mójútà àwọn ọmọ stages ẹ̀kọ́ àwọn ọmọ ilé kéwú àwọn ọmọ ilé ìwé àwọn ọmọ gbogbo ẹ̀ ni. alámọ̀rí ọkọ mi bolódé kájọ jókòó kájọ sọ gbàtọ́ yẹ pé tíṣòro bá ti dé ẹ ní jọ fatẹ̀síwá kẹjọ gbàpọ̀ lọ́n ló mú ìṣòro yìí wá, ọba tó sì mú wá náà ní òmù lọ. ibi ẹ ti ń tojúbọlé káàkiri àlámọ̀rí ó túnbọ̀ dàrú ni, ẹ wàá tún jìnnà sọ́lọ́run ju bó ṣe yẹ lọ, torí pé ẹ ní nígbàgbọ́ nú Ọlọ́run mọ́, inú èèyàn lẹ máa dára dé. ẹ ṣe púpọ̀. èyí tí à ń sọ lónìí yìí ó jẹ́ ọ̀kan nínú ọ̀pọ̀lọpọ̀ ìrírí tí à ń rí láwùjọ. ọkùnrin ń ṣe, obìnrin ń ṣe. afẹ́kẹ́ lọ mọ̀ yìí pé bí wọ́n bá tẹ̀lé òkú ẹ̀sìn Islam márààrún ó ṣe yẹ ká tẹ̀lé. kódà téèyàn tún jẹ́ni tí gbààwẹ̀ ní gbogbo ọjọ́ Monday àtijọ́ Àlàmísì láti lè fi kún ìjọsìn. téèyàn bá ti kúndùn, téèyàn bá ti ń lọ, kódà ká má sọ pé kúndùn rẹ̀, téèyàn bá ti ń lọ ọ̀dọ̀ àwọn yẹ̀míwò, ìsàfà mùsùlùmí ni, ìsàláwo ni, ìsoní nǹkan míì ni, ìsàbọ̀rìṣà ní gbogbo ẹ̀ pátápátá èèyàn ti lùsì ìsìláàmù nìyẹn. ó mìíràn pé ọlọ́run tó lọ fọkàn tán tó lọ gbẹ́kẹ̀lé, eré ara rẹ lọ ń tàn jẹ ọ gbẹ́kẹ̀lé, àwọn tó gbẹ́kẹ̀lé ló ń lépa yẹn. so ká lọ dáwọ́ nǹkan bẹ́ẹ̀ dúró. ìdí tá a fi dáwọ́ ẹ̀ dúró ni pé yóò bá yé olúwa rẹ̀ jẹ́, wọ́n mọ̀ purọ́ fún ọ ní gbogbo tó ní àti tó ní lọ́ọ́ mọ̀ lọ́ọ́ wá láti lè fún wọn gẹ́gẹ́ bí nǹkan ṣe lálàyé fún wa. ẹlẹ́ẹ̀kejì, bíyàn bá ń kírun tó ń gbààwẹ̀ tó ló ń gbọ́ ló ń gbọ́, ní tí ó fi practicalize, tí ó fi hàn yí pé lódodo òun gbọ́ ló ń gbọ́, òní kó stop àti máa káàkiri báwọn. nta fẹ́ fàyọ gangan nìyẹn. wọ́n á fẹ́ bí yín professor, ó dàbí ẹni pé nírìírí ayé ọmọnìyàn ẹ̀yin náà ti wà láyé pẹ́. mò ń sọ nígbà tá à ń ṣe program níjẹ̀jọ́ yìí pé mo mọ̀ yín mi mọ̀ yín nísìnyí ó ti lé láàdọ́ta ọdún lórí ọ̀rọ̀ Islam yìí láti jọ pàdé. èmi lọ conference ní National Conference MSS 1976 ní Ìjẹ̀bú Muslim College láti jọ pàdé nígbà yẹn. tó láti gbà náà mo ṣe mọ̀ yín sí náà mo mọ̀ yín sí dìsín táwọn kẹ Ọlọ́run fi wá dé tó ṣe pé gbogbo wọn lọ́lọ́run ní kọ́yànjú. bọ̀ bó ṣe dáa fún yín tó tẹ́ ẹ di professor nísìn, tẹ́ ẹ ṣe gbogbo ẹ̀, tẹ́ ẹ já àfa ọmọ àfa. àwọn ìṣòro kan ṣáà ti kọjá láwọn ìgbésí ayé yín tó ṣe pé tẹ́ ẹ bá jẹ́ káwọn èèyàn kan fi ti yín ṣàwòkọ́ṣe pé Ọlọ́run là á dúró tì, yóò tún jẹ́kọ̀ọ́ fún wọn. oríṣiríṣi ìṣòro lèèyàn ti rí. lára ẹ̀ ni pé ó ti ṣe díẹ̀ tí bàbá tó bí wa ti kú. nígbà tán kú àmọ̀pọ́lọ́n tó mú wọn wá ló mú wọn, gbogbo wa sì dúró à ń ṣe dáadáa. lára àṣòro téèyàn tún ní ni pé ó ti di ọdún 26 tí àwọn baálé wa ti kú, a sì jẹ́ kí eléyìí sọ wá di èèyàn kéèyàn. amúrasẹ́kọ̀ọ́ kéwú, amúrasẹ́kọ̀ọ́ ìwé, amúrasẹ́kọ̀ọ́ ilé ayé, àtún wá mójútó àwọn ọmọ. Ọlọ́run bá wa mójútó àwọn ọmọ wa. ó ṣe díẹ̀, ó tó ọdún 16 tábúrò wa Dr. Muhammad Ali Olúkadé tó ti kú. a jẹ́ kí gbogbo àwọn àmì ìwòyí lóríṣiríṣi kó dààmú ẹ̀mí wa. níbi iṣẹ́ náà a níṣòro kankan, agbára lọ́lọ́run, àmọ̀pọ̀ Ọlọ́run lọ́ba tó lè ṣe, ó sì ń ṣe fún wa. níbi àwọn nǹkan kankan míì náà tá à ń ṣe láyé, agbára lọ́lọ́run. àwa jìnnà sí àwọn èèyàn tí ó bìlíìfù pé tí dáadáa bá dé Ọlọ́run ló ṣe, àmọ́ tí kan yòókù bá dé ẹnìkan ni. rárá, Ọlọ́run tó ṣe dáadáa òun ló lè ṣe kan yòókù náà. láti fi dán ìgbàgbọ́ wa wò. ó ti ní òun ò mọ dínkù nú ẹ̀mí wa, òun ò dínkù nú dúkìá wa, òun ò dínkù nú amẹ́ni tó bá dúró tọ́lọ́run òun ó dúró tì. ìrírí ayé wa jẹ́ kéèyàn mọ̀ pé tọ́lọ́run bá ṣe nǹkan kan fún yàn, téèyàn ní kíníkíní ó ṣe wá tóbi tó báyìí, téèyàn bá fi sùúrù àtàdúrà kún, tí Ọlọ́run bá fi ìdàkejì kíní yẹn hàn yàn, èyí ó ṣàlàhàmdùlìláì pé ìtọ́lọ́run ṣe yìí gangan ló dáa. torí náà àwọn obìnrin in particular àti àwọn ọkọ wa, ẹ jẹ́ ká dúró tọ́lọ́run. kò sẹ́nì kankan tá a lè lọ sábà
kò sì sẹ́ni tó ju ọlọ́run lọ, kò sẹ́ni tó tó ọlọ́run débi tí wọ́n ju ọlọ́run lọ. Gbogbo ìṣòro wa ká mọ̀ pé ọlọ́run ló ń ṣe. Tá a bá níṣòro lórí àwọn ọmọ, tá a bá ti ń ṣàdúrà pẹ̀lú ògo ọlọ́run, ọ̀rọ̀ wa yóò gbà sọpẹ́. Kódà níbi iṣẹ́ wa, níbi bísínẹ́sì wa, òun ti ń tà ní gbogbo nǹkan ti ń ṣe dáadáa fún ẹ, ó wá kù díẹ̀ káàtó, ọlọ́run ni ó dì mọ́, yóò sì mú gbogbo ẹ̀, yóò mú rọrùn. Ẹnì kankan kọ́ ló ṣèyàn, ọlọ́run lọ́ba amọ̀lé ṣe ni, òun náà ni ó sì mú ìnira kù, ni ó mú dẹ́kun wá. Ọlọ́run kò ṣe dáadáa fún gbogbo wa. Àmín ya Allah. Tọ́ adúpẹ́ púpọ̀ fún yín pé a pè yín ẹ sì wá lónìí. Ntí a fẹ́ fàyọ níbi pípè tá a pè yín òun náà ni pé ká tún ìgbàgbọ́ àwọn èèyàn ṣe kan lè tún wà ara wọn ṣe. Níta sì ń sọ fẹ́yìn tẹ́ ń gbọ́ wa tẹ́ ń wò wá ni pé ká sọ pé à ń fẹnu sọ pé a gbọ́ Ọlọ́run ọba gbọ́, ká sọ pé à ń fi ìrun kíkí à fi hàn pa gbọ́ Ọlọ́run ọba gbọ́, àwẹ̀ gbígbà à fi hàn pa gbọ́ Ọlọ́run ọba gbọ́. Kètì tó o, kí làwọn iṣẹ́ míì tó ń ṣe tó ṣe déédé pẹ̀lú tó fi hàn pọ̀ gbọ́ Ọlọ́run ọba gbọ́? Èyí tẹ́ ń ṣe tó fi hàn pẹ́ gbọ́ Ọlọ́run ọba gbọ́ làwọn èyí táwa tọ́ka nílé gbogbo àwọn yẹ̀mí wò kíní jàgbàjàgbà tẹ́ ń káàkiri yẹn ń fi hàn bẹ́ẹ̀. Nǹkan kan wá ń bẹ tó ṣe pé tẹ́ ẹ̀ bá ti kúrò nídìí nǹkan wọ̀nyí, àti irun kíkí ni, àtàwẹ̀ tẹ́ ẹlẹ́ǹgbà ni, àti ìmọ̀ọ́nì tẹ́ ẹlẹ́ni ni, yọ bàjẹ́ ni. Kì í ṣe páwa la bàjẹ́, àmọ́ iṣẹ́ ọwọ́ yín tẹ́ ń ṣe tẹ́ ẹ̀ dúró lójú kan pé ẹgbọ́n náà bá gbọ́ kó ṣe dáadáa tẹ́ ń bẹ̀bẹ̀ fún kó ṣe é fún yín, iná ni ò ní jẹ́ kí àdúrà tẹ́ ń ṣe kó gbà. Ọlọ́run gba àdúrà wa. Ẹ fi à ń lọ yẹ nǹkan wò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, ẹ fi lẹ̀ ẹ sì máa ṣe sàrà. Ìyá wa kìíní kan bẹ tá a mọ̀ yín mọ̀ ó fẹ́ dàbí ẹni pé à ń tú ni láṣìírí ní gọ̀tẹ̀. Ọlọ́run rà níyàn wa tá a fi sọ a fẹ́ káwọn èèyàn kẹ́kọ̀ọ́ ń bẹ̀ ni. Lóde òní a rí i pé àwọn tọ́lọ́run kẹ́ pẹ̀lú owó tó pọ̀ dépò tí wọ́n fi ran àwọn mẹ̀kúnnù lọ́wọ́, aláìní nílé wọn, ládùúgbò wọn, nílùú wọn, táwọn wọ̀nyí sì ń gbé bùkátà lọ bá wọn lóòótọ́, wọ́n ń sá fún wọn ni o. Ẹ̀yin wá wà nínú ọ̀kan nínú àwọn tó ṣe pé àwọn ọmọ aláìní, ẹni tí òbí rẹ̀ kẹ́ ọ̀kan àbẹ́ni tí ò tiẹ̀ lóbi rárá, tẹ́ ẹ ti sponsor nílé ẹ̀kọ́ tí gbogbo ọ̀pọ̀lọpọ̀ wọn ti jẹ́yàn. Ìgbà tọ́lọ̀ ní kẹ́ ẹ di professor yìí làṣírí wá tú táwọn bó wọ́n ń pè àwọn èèyàn family tán láwọn fẹ́ ṣàdúrà fún yín, àmọ́ ibi tọ́pọ̀lọpọ̀ wọn ti gbọ́ ni wọ́n bá bẹ̀rẹ̀ sí tú jáde. Kọ́dà ẹlòmíì tẹ́ ẹ̀ mọ̀mọ́ pé ṣe bẹ́ẹ̀ lẹ sanwó school mi nígbà mo à secondary, ṣe bẹ́ẹ̀ lẹ rán mi lọ university. Ọlọ́run ló mọ iye àwọn tẹ́ ẹ ṣe bẹ́ẹ̀ fún. Kí lẹ fẹ́ fi gba àwọn èèyàn yànjú pé wọn ò ṣẹ̀ṣẹ̀ nídìí àti dolówó ńláńlá ká tó ran mẹ̀kúnnù lọ́wọ́ nípa oúnjẹ ni, nípa ẹ̀kọ́ àwọn ọmọ aláìní ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ dákun ẹ bá wọn sọ̀rọ̀ torí ó ní nǹkan tẹ́ ń lé lọ́dọ̀ Ọlọ́run tẹ́ ẹ fi ṣe gbogbo ohun tẹ́ ẹ ṣe. Ẹ ṣeun sà, orígun tẹ́ ẹ dé yìí, orígun tó dùn mọ́ mi jù ní nígbèsí ayé. Allahu Akbar. Orígun tèmi sì máa fẹ́ sọ̀rọ̀ ní bí ò tiẹ̀ sí táìmù á sọ̀rọ̀ ṣókí nípa ẹ̀ pé kò ní í sásìkò. Èmi máa ń sọ fáwọn ọmọ mi nínú ilé àti gbogbo àwọn ọmọ tó wà nínú ilé mi, èèyàn ní dénú ilé mi ó kéré jù èèyàn ò bí èèyàn 10 adult 10 gbogbo táìmù ayé àti ìṣẹ̀ wa 10 ó dúró nínú ilé tá a jẹun. Àwọn yẹn máa ń bí mi léèrè ní kọ́tàsì yunifásitì tí mò ń gbé yìí, ó ní alájà yìí ti ń rówó tó ń ti ń tọ́jú gbogbo àwọn ọmọ yìí. Mo máa ń sọ fún ọmọ mi pé èèyàn ò nídìí láti di mílíọ̀nìà kó tó ṣe dáadáa. Nínú kínkínní ní àtìẹ́ náà ìwọ náà mú kínkínní tiẹ̀ náà mú ń bẹ̀. Gbogbo táwa ń ṣe fẹ́yìn náà torí ijọ́ tẹ̀yìn no rice ẹ tún fàì. Yóò jẹ́ kọfẹ́ yìí náà láti lè ṣerú dáadáa bẹ́ẹ̀ fáwọn ọmọ ẹlòmíì. Òṣì ó tún dínkù nínú àwùjọ wa. Àìmọye ọmọ primary school, secondary school, polytechnic, college of education, university tọ́lọ́run ti ní kí n rán wọn ti jáde wọn ti graduate. Alhamdulillahi Rabbil Alamin. Mo rán wọn lásìkò tó ṣe pé èmi náà ò lẹ́nìkan, àwọn ọmọ tèmi náà sì wà wọ́n ti ṣe wà, mo wá tún fi wọ́n kún àwọn ọmọ mi pé ọ̀fọ̀ à ń pọ̀ nínú ilé sí i ni Ọlọ́run kó gbàdúrà, Ọlọ́run sì gbàdúrà wa. Èmo sì mọ̀ ń kọ́ wọn pé àwọn èdè dáadáa ká mọ̀ pé ẹ mọ̀ pé àwọn èdè àlùfàǹṣá, ẹ mọ̀ aṣọ tẹ́ mọ̀ wò, ẹ wu aṣọ táwọn èèyàn bá pàdé yín tán ní ọmọ mùsùlùmí lélẹ́yìn, ìwà tẹ́ máa hù ìwà ọmọ mùsùlùmí lélẹ̀, àwọn ọ̀rọ̀ tẹ́ máa sọ ẹ yé sọ àwọn ọ̀rọ̀ tí ò dáa láwùjọ. Subhanallah walhamdulillah wàlá ilaha illallah wallahu akbar
wàlà haúlà wàlà Quwwata quwwata ìlà illa bìlà billahi ìlà al-aliyyil àlìyé azim. azim. Ẹ mọ̀ sọ àwọn tó dáa láwùjọ. Ẹ ṣé púpọ̀, ẹ ṣé púpọ̀. Ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ wa, tí ẹ̀ ń wò wá, pàápàá jùlọ ẹ̀yin tí ẹ ṣẹ̀ṣẹ̀ wọlé, kókó ọ̀rọ̀ tí a jíròrò lé lónìí òun náà ni gbígba Ọlọ́run gbọ́ àti ká nígbẹ̀kẹ̀lé sí Ọlọ́run ọba. Iman ló yẹ ká pè é, ṣùgbọ́n ká lè fọ́ sí wẹ́wẹ́ náà ni pé ká ní trust in God. That means pé ká gbẹ́kẹ̀lé Ọlọ́run nígbà tó dáa àtìgbà tó kù díẹ̀ káàtó. Gbogbo ohun tá a bá ń wá ọ̀dọ̀ Ọlọ́run ni ká wá sí. Ká má máa kiri ọ̀dọ̀ àwọn kan káàkiri pé ẹ ṣe nǹkan báyìí fún mi kí n fi ní nǹkan báyìí, ẹ ṣe nǹkan báyìí fún mi. Babaláwo ni o, oníṣègùn ni o, àáfàá yèmíwò ni o, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ìmánì èèyàn kù ni. Ọlọ́run ó bá wa tún ìmánì wa ṣe, kò ní jẹ́ kó bàjẹ́ láéláé. Ọlọ́run sì gba gbogbo ọ̀nà tí à ń gbà jọ́sìn fún. A bá yín yọ̀ lórí àgbéga tọ́lọ́run ṣe fún yín lẹ́nu iṣẹ́ gẹ́gẹ́ bí professor ní Faculty of Education, Department of Science. Department of Science Education, Biology Education Program. Kọ́lọ́run kó bá fàlùbáríkà sí fún yín. Kẹ́rẹ́ mi gígùn àtàlàáfíà ara fi lò. Àwọn ọmọ ti jẹ́yàn náà, àmọ́ ká tó jẹ́yàn lójú ẹ̀mí yín ju bẹ́ẹ̀ ṣe fẹ́ lọ. Kọ́lọ́run kó bá ṣe bẹ́ẹ̀ fún yín. Gbogbo àwọn tó ti kọjá lọ fún wa ní àwọn tó jẹ́ àwọn tó tẹ̀lé wa àtàwọn tó jù wá lọ nínú ẹbí yín, Ọlọ́run kó bá kẹ́ wọn àti inú ẹbí tàwa náà àti gbogbo àwọn tí ń wò wá náà, Ọlọ́run bá ṣe bẹ́ẹ̀ fún wọn. Ọlá la ilaha illallah, ọlá bisimilahi kul huwallah, bisimilahi rahmanir rahim, kul huwallahu ahad, Allahu samad, lam yalid walam yulad walam yakul lahu kufuwan ahad. Fún àwọn tí wọn ò lè máa wo prógrámù yìí ní gbogbo ìgbà, a dúpẹ́ púpọ̀ fún yín. Inú tẹ́ẹ̀tún fi ran prógrámù yìí lọ́wọ́, kì í ṣowó. Ẹ sá ti subscribe, bẹ́ẹ̀ ṣe ń wò yẹn, ẹ subscribe sí, so that bá a ṣe ń ṣe níbí gbogbo ayé ni wọ́n ti ń wò. A wà lórí YouTube, a sì wà lórí website. Bẹ́ẹ̀ bá ń wò, tẹ́ ẹ bá subscribe, program yìí ò lè máa lọ sókè. So iná la fi fẹ́ kí ẹ máa ṣe léyìí. Ẹ̀yin tẹ́ ẹ bá ti subscribe tẹ́lẹ̀, ó ti wà pa nìyẹn. But àwọn ẹlòmíì tó bá tún wò, ẹ tún sọ fáwọn èèyàn kó ẹ máa wo program báyìí ní gbogbo aago 7:00 lálẹ́ ní gbogbo ọjọ́ Jímọ̀. A fi àsìkò yìí rántí ẹni tó ń ṣonígbọ̀wọ́ ètò yìí. Ọlọ́run kó bá ṣàlékún gbígbàdúrà fún. Àwọn náà ti di professor, kọ́lọ́run bá kó bá lọ́rẹ̀ ẹ̀mí wọn, kó fi gbígbàdúrà sí wọn lọ́ṣọ̀ọ́. Àtàwa àtẹ̀yìn kákílẹ̀ àkàdíjà kún kọ̀ọ̀kan fúnra wa. Gbogbo òṣọ́ Ọlọ́run bá ti ń bẹ́ńbẹ́ kó fi ṣọ́ wa àti gbogbo àwọn tí à ń fẹ́ àtàwọn tí ń fẹ́ wa lórí gbogbo dáadáa tí Ọlọ́run ní ká máa ṣe yìí, kó wá fi gbígbàdúrà sí wa lọ́ṣọ̀ọ́. Bismillahir rahmanir rahim. Laqad ja'akum rasulun min anfusikum azizun alayhi ma anittum harisun alaykum bil mu'minina raufur rahim. Fa in tawallaw faqul hasbiyallah la ilaha illa huwa alayhim tawakkaltu wa huwa rabbul azim. Àmín. Lórúkọ National Nigeria Organization, èyí tí Professor Badamasi Lanre Yusuf ti University of Ilorin tí wọ́n jẹ́ alága fún, wọ́n ní ká pe àkíyèsí ẹ̀yin tí Ọlọ́run ṣe ọrọ̀ fún. Ìyà ń jẹ àwọn èèyàn nílùú, Ọlọ́run sì kẹ́ ẹ̀yin. Ẹ ran àwọn èèyàn lọ́wọ́ o, torí kọ́mọ bá dàbámọ̀ fún yín nígbẹ̀yìn ayé. Gbogbo ẹni tọ́lọ́run ṣe fún kó gbìyànjú láṣìírí àti ní gbangba. Ẹ ran àwọn èèyàn lọ́wọ́. Tàṣírí òun ládàá ò fi pọ̀. Ti ní gbangba ọ̀pọ̀lọpọ̀ èèyàn ó tún wò pé ẹ̀yin lẹ́ ń ṣerú eléyìí, àwọn náà ó tún kọ́ sí yín. So Ọlọ́run yóò jẹ́ kí yóò fún wa ní dáadáa ṣe, yóò sì já rere rẹ̀ láyé àti lọ́run. Èmi àti àlejò wa Professor Mulka Adébísí Ahmad ti University of Ilorin à ń kí yín pé wassalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar. All praise is due to the one and only. He is the master of all creation. All praise is due to the one and only. He is the master of all creation.